ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ fún abalẹ̀ fún dáadáa bí ó tó ń ṣòro ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹwọ inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí tẹ bá ń gbọ́ àṣírí pẹ́ẹ́rẹ́ àwọn àṣírí àgbọ̀ọ́yanu òun lọ́ọ́ tí inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ ẹwà àkọ́kọ́ fìdílé àbí kẹ fìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ yín tú àwọn àṣírí kàkàkàkà yìí ẹ wò ó láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. mo má pa ọ̀rọ̀ aṣọ. ó yá sọ pé bàbá wa o you no go die ẹ̀bẹ̀ mo bẹ̀ Ọlọ́run o àpadà sábùrú má gbé bàlá kan bíi tiwa ẹ sọ pé bàbá wa o Tinubu you no go die ẹ̀bẹ̀ mo bẹ̀ Ọlọ́run o àpadà sábùrú má gbé bàlá kan bíi tiwa. ó yá freedom at last àwọn ọmọ wa ti dé àkó oríire congratulations gbogbo ilẹ̀ Yorùbá èèwọ̀ wá tú o èèwọ̀ tú o Àkànbí bàbá wa o ẹ sọ pé you no go die ẹ̀bẹ̀ mo bẹ̀ Ọlọ́run o àpadà sábùrú má gbé bàlá Àkànbí wa bàbá wa o congratulations àkú oríire wo wá tú o gbogbo wa máa lè jẹun congratulations fún wa nílẹ̀ Yorùbá ẹ̀mí ti fẹ́rẹ̀ bọ́ o àwọn tó wà nínú captivity gan wọn kódà àwọn táwa ń tà gan Ọlọ́run àdúpẹ́ congratulations o Àkànbí ọmọ olódòdó àdúpẹ́ o gbogbo Nàìjíríà mi pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo parastatọ́ọ̀sì tẹ́lá wa dá sí àdúpẹ́ lọ́wọ́ yín o congratulations o ẹ sọ pé bàbá wa o Tinubu you no go die ẹ̀bẹ̀ mo bẹ̀ Ọlọ́run o àpadà sábùrú má gbé bàlá Àkànbí wa bàbá wa o ọmọ olódòdó you no go die àpadà sábùrú má gbé bàlá Àkànbí wa congratulations àdúpẹ́ o gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àgbo oríire ibi tí bá sùn sí lálẹ́ yìí ibi tí bá sùn sí ní alẹ́ yìí ibi tí kẹ́nìbọ̀dì má pè mí after this má tẹ̀ pa fóònù mi ni Olúwa ṣeun àdúpẹ́ ibi tí mo fẹ́ ìdèrèdè yìí o correct weekend ìdèrè má lọ sí club ṣáá ni correct weekend ìdèrè yìí o kọ́ńtàkì àkó oríire ẹjọ́ tó yọ lọ́hùn èèyàn mélòó ni ọkàn ẹ̀ balẹ̀ ní báyìí bá ti ń sọ̀rọ̀ ẹ̀jọ̀ ògo ni fún Jésù ọpẹ́ ní f'Ẹlẹ́dùmarè o gbogbo tó ní kálukú bá mọ̀ ní kó máa kọ àfọpẹ́ f'Ẹlẹ́dùmarè wọ́n padà dé láyé ọ̀tà láfíà láyé láàyè ògùn àwọ̀ fúnlẹ̀ àti àmọ́ mo tó fọwọ́ gbá wọn mú orí fóònù yìí dẹ̀ ló máa wà ó dẹ̀ wàá dùn mí fóònù TikTok yìí mo sì rí fídíò yẹn let me see TikTok ẹ bá mi ní sùúrù tí mo wà nínú ilé mi kò wá fún mi fídíò bí ẹ máa lè ṣú ẹ ní because I don't know I was inside the load let me see if I can see the video here bóyá mo lè gbé jáde mo wà nínú ilé I don't know if I will see this video Ọlọ́run ó ṣé o àdúpẹ́ o gúnlákàyé ọtí mọ́lẹ̀ ó ṣe ọjọ́ gbogbo mọ́lẹ̀ ilẹ̀ Yorùbá Ọlọ́run mi o mo ṣùgbẹ́ tán o adúpẹ́ congratulations sí wa nílẹ̀ Yorùbá
congratulations ti wà nílẹ̀ Yorùbá wípé àwọn ọmọ kàrọ̀ gan ni wọn ò sọ ilẹ̀ wa ní ilẹ̀ tó tó wọn máa pa 200 500 1 mílíọ̀nù adúpẹ́ o bàbá wa o Tinubu you no go die ẹ̀bẹ̀ mo ń bẹ̀ Ọlọ́run o àpadà sábúrú má gbé bàlá kan bí wa bàbá wa o Àkànbí you no go die ẹ̀bẹ̀ mo ń bẹ̀ Ọlọ́run o àpadà sábúrú má gbé bàlá kan bí wa adúpẹ́ Ọlọ́run ò ṣe Ọlọ́run ò ṣe Ọlọ́run ò ṣe congratulations Àkànbí ó ṣe ẹyọkan yìí ná ó ṣe yìí ná ẹ tún gbé fídíò yẹn wá Àkànbí ó ṣe yìí ẹ káyọ̀ tẹ̀gàn kú ò ká tó fi tẹ̀gàn kún Tinubu ṣe yìí ná. àní káyọ̀ tẹ̀gàn kú ò ká tó fi tẹ̀gàn kún Tinubu ṣe yìí ná. ẹnìkan ní AI níbo confamento AI kọ́ o confamento if you hear am on Yorubawuyi platform na confamento confam ni apá àti wèrè confam ni AI kọ́ o àwọn ọmọ wa dà. Our Father, we are grateful. wàá bá wa wojú wọn you no go die ẹ̀bẹ̀ lábẹ́ Ọlọ́run o àpadà sábúrú má gbé bàlá kan bí wa adúpẹ́ ẹ wà àwọn ọmọ yìí o bò sí àrè ọmọ yìí strong yìí o àwọn ọmọ yìí strong yìí o ó máa tó pé 2 months ní 5 days to come àwọn ọmọ yìí strong yìí o ènìyàn kì í ṣe àyè kọ̀ǹfàmù ní apá àti wèrè o káà tó jáde àti lọ gbogbo sáàsì àti ṣéèkì ẹ̀ ní everywhere o adúpẹ́ good weekend lélẹ́yìí ẹ kà kọ́kọ́ wò wọ́n ná lọ́hùn. Hello, sir. Our Father, we are grateful. The President, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see in your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to bless you. God bless you, sir. God bless you, sir. We are so grateful. God bless you. We are grateful. Àkànbí ọmọ olódò dẹ̀ tó wà lórí TikTok. Mo fẹ́ ṣú ẹ̀ fẹ́yìn náà ni. Mo fẹ́ ṣú ẹ̀ fún yẹn tó wà lórí TikTok. Ẹ má máa bínú. Ẹ má bọ̀ lórí YouTube jàre. Orúkọ tẹ́ fi ń wò wáyìí náà ni Yorùbáwùyí náà ni ẹ má bọ̀ lórí YouTube. Ẹ má bọ̀ lórí YouTube. God bless Àdìsá Adéyẹmọ. God bless Igboho Òòṣà. God bless Àkànbí ọmọ olódò sledgehammer ẹ̀tẹ̀ máa ń bú dáàdì mi tẹ́ bá tó pọ́ ọmọ rere kan ò ní ti Násárẹ́tì dàpọ̀ dáàdì mi wá ṣé à ń gbìyànjú àbá gbìyànjú ẹ̀tẹ̀ bá ń bú mi ayé máa gbé ọmọ bàbá olódò sledgehammer ọmọ bàbá olódò dẹ ṣé dáàdì mi try àbí ò try ṣé dáàdì mi gbìyànjú àbí wọn ṣáà ṣe yìí náà àbá àṣẹ lè TikTok àwọn TikTok nígbà pé ṣé lóòótọ́ ni òótọ́ ni o na confam o àpá àti wèrè TikTok fẹ́ wò fún yín confam ni o àpá àti wèrè confam ni o wọ́n ti dé o. Ẹ ṣé jàre God bless you olúwa ṣeun àwọn nǹkan bá mi dá sí wọ́n ní dáàdì mi try ọ̀nà try ẹ ṣé o TJ àwọn tó lólùfẹ́ mi wọ́n lè bá wa tẹ thumb up kí tó máa já yín sí lọ kí tó máa rẹ́ yín sí lọ ẹ bá wa láìkè ṣe o tẹ bá wọ̀ kó ká dákẹ́ kàbẹ̀ kan gbẹ́nu dákẹ́ ká keep quiet lórí ẹ̀ ẹ jẹ́ àdákẹ́
bá fẹ́ kí n máa já yín sí kí n rẹ́ yín sí kí n gbogbo skẹ́skẹ́ yín ẹ bá mi láti ṣòyìn bàbá àwa Tinubu you no go die ẹ̀bẹ̀ mo ń bẹ̀ ẹ́ lọ́wọ́ apádà sábúrú má gbé balẹ̀ Yorùbá tiwa adúpẹ́ the second time is for sure Yorùbá wọ́n ní wàhálà second time Tinubu wọ́n ló sú ọ̀dákú láyé Jonathan wọ́n káwọn ọmọ sí bọ́ọ̀gẹ̀ẹ́sì wọn ò rí wọn gbà wálé ayé Buhari wọ́n káwọn ọmọ wọn ò rí wọn gbà wálé ayé Tinubu àkọ́bí ọmọ lọ́dọ̀ fẹ́ jọba lọ́wọ́ ìbísẹ̀ wọn máa rìn lélẹ̀ gbogbo ẹ̀yin fásitì tó bá ń bú mi tó bá ń gbọ́dọ̀ mi bú Tinubu lọ́wọ́ ìbísẹ̀ wọn máa rìn lélẹ̀ wọ́n fẹ́ ṣe show máa lọ wá shoulder pad máa kó séjì kábàáyì máa yẹ kó yẹ yín pé dáàdì mi ń ṣiṣẹ́ sẹ̀ àkọ́bí ni sẹ̀ ọmọ lọ́dọ̀ ni sẹ̀ ẹgbẹ́ tẹ́rìsì wọn máa ń gbórí sí wọn ń gbégẹ̀ sí the stubborn politician the ọgbà politician the ọgbà lórí politician the dágbádá ṣoko politician ọlọ́ni gbaná ni gbaná ṣoko politician ó yí lórí bàbá yẹn ó ta gbogbo ìjọba bú mi gbogbo dákẹ́ kọ̀wé ẹ̀ ọlọ́ni ti dákẹ́ ìgbẹ́ olómi tó máa yà dákẹ́ bo àwọn apolówó ẹ̀ pa àkọ́bí ní sẹ́ ọmọ ọlọ́dọ̀ ní sẹ́ ẹni tó bá dùn kó lọ jẹ sódà bí wọ́n máa rìn sí lélẹ̀ tó bá pàdé mi tí má ṣe báyìí ẹ bá sọ pé kí ló ṣe mí o mo ń ṣakọ ni o àkọ́bí ń dára ọmọ àkọ́bí ń ṣakọ àkọ́bí ń dára rasta thank you mo ti ń gbowó àdúrà ẹjọ ṣe second time Tinubu tó ṣú àbí oṣù ọ Obi 419 ó ṣe àwọn tàkọ̀bí sẹ̀ wọ́n ń bó mi lọ ní lórí TikTok wọ́n ṣe à ń bo fún mi lọ ní ẹ bá mi bo ẹ bá mi láìkè tó jẹ́ pé èèyàn tó láìkè kí ló máa já yín sí lọ Yorùbá wí ní sẹ́ àkọ́bí ní sẹ́ ìjọ máa rìn sí lélẹ́yìí o ẹni tó bá tẹ́ lọ́hùn kó má kí mi o àsìkò gara ni mo wà tó bá pàdé mi má kí mi o àkọ́bí ní sẹ́ Tinubu ní sẹ́ ọmọ lọ́dọọdẹ ní sẹ́ tó bá pàdé mi má kí mi ṣe máa rìn sí lélẹ́yìí àsìkò gbéraga ni mo wà máa gbéraga pa èmi ò ṣe Sunday Igboho ni ò ń gbéraga èmi máa gbéraga pa Peter Obi olófo olóhùn lè má wà láìfù ní 2027 election ta ló fẹ́ pa ẹnìkan kò pa Àtíkù náà halẹ̀ ẹ̀mí àwọn opposition ẹ̀mí àwọn dọwọ́ Tinubu ṣé Tinubu ló mọ́kọ ẹ̀mí yín dání ọ̀nà àgbọ̀ explain táyà no evidence kò sí evidence Tinubu if you love Tinubu ẹ bá mi kọ sí comment section aláì lẹ́yìn iṣẹ́ àkọ́bí ní sẹ́ ọmọ lọ́dọ̀ sílẹ̀jà máa ní sẹ́ tó bá tẹ́ ẹ lọ́rùn lọ mú sódà ó lè dọ̀ láǹsì bàbá ẹ má dojú tì mí torí Ọlọ́run Tinubu ẹ má dojú tì mí o ṣe rí bó ṣe ń lọ ẹ̀rọ bàbá wa sí lọ bó ṣe rọra ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yes ẹ kà ṣe ṣò mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi Yorùbá Wuyì lórí kan mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tíṣò yìí bá bá yín Yorùbá Wuyì lórúkọ mi Yorùbá Wuyì ni mò ń jẹ́ èyí ni 10th of July 2026 ọjọ́ kẹwàá oṣù keje ọdún 2026 ẹ bá máa ibi ṣe ń sọ̀rọ̀ o ẹ bá máa ibi ṣe ń sọ̀rọ̀ lẹ́yìn bóyá kì í ṣe show bẹ́ẹ̀ tí mi gbọ́dọ̀ gbọ́ good news yìí kì í má ṣe show bẹ́ẹ̀ oríire ni olóòkà jẹ́ oríire ni o bẹ́ẹ̀ mo fẹ́ kí èèyàn bíi méjì ẹ ṣeun mo fẹ́ kí èèyàn bíi méjì bá mi pè wọlé tí wọ́n lè bá wa ṣe ìwúre fún àwọn ẹbí bàbá wa Oyèdòkun tí
tíṣà tí wọ́n pa ká bá rántí ẹni tó wà láyé ká rántí ẹni tó ti kú Mr. Michael Oyedokun nìkan kọ́kọ́ náà pa o tíṣà méjì ni wọ́n pa tíṣà kejì yẹn mi ò rántí orúkọ wọn àwọn nìbọn gbà ní ẹsẹ̀kẹsẹ̀ kó di pé wọ́n kó wọn lọ ká tó máa wá ṣe congratulation ká tó máa wá jó ká tó máa yọ̀ so much mo fẹ́ kíyàn méjì wọ́n bá mi pè wọlé ìwúre aláàfáà ló fẹ́ ṣe ni oní kírísítẹ́nì ni oníṣẹ̀ṣe ni ìjọba mi pè wọlé ká kọ́kọ́ ṣe ìwúre fún àwọn ẹ bá wa gbóhùn sókè. Hello. A kú oríire ni. Oríire ni o. A kú ìdùnnú congratulations. Congratulations. Ayé là gbé Àbẹ̀ní. Bàbá mi ẹ̀ ní dààmú. Ẹ̀ ní dààmú. Ọlọ́run àtúbọ̀ mú adélẹ̀ lérí o. Àṣẹ o. Ṣé adúpẹ́ o. Adúpẹ́. Ìpè yín ò já sásán, ìpè yín ò já sí wàhálà. Ẹ ṣe kú oríire o. Adúpẹ́ Ẹ má mọ̀ ṣe o. Àṣẹ bàbá mi. Ẹ ṣeun gan. Adúpẹ́. Adúpẹ́. Báràn ló wà níwájú mi báyìí. Ẹ̀yin ti ń gba bàrán. Ó ga o. Ẹ̀yin ti ń gba bàrán. Ó ga o. Àní báràn ló wà níwájú mi báyìí tí mo fi ń yayọ̀. Òun náà ni mo sọ, mo lẹ́yìn tí ń gba bàrán rẹ̀ tí ń gbà ẹ̀ tí àwọn èèyàn ti ń mú nǹkan o. Èmi kò wá lọ mú nǹkan o. Èmi kò máa mú nǹkan. A máa mú nǹkan. Àti mú nǹkan sí o. Ẹ ti mú nǹkan. Ọmọ ọ̀kadà gbàngbé. Hello. Àti tí ń sin yín ẹ̀rí gbà ni. Ẹ bá mi sẹ́ǹdì ẹ ṣe gan. Tí ń sin yín ẹ̀rí gbà ni. Ó dà mo ti gbọ́ kò sí wàhálà ẹ ṣe. Ẹ ṣe gbà. Àti sẹ́ǹdì ẹ̀ sí yìí. Ó dà ẹ ṣe gan bàbá mi. Àwọn èèyàn ti fẹ́ pè péjì fóònù wọ́n fẹ́ pè ti ẹ̀yà ẹni sùúrù ẹ ká máa pa tó ti pè wá. Bàbá mi o Àkànbí you no go die ẹ̀bẹ̀ mo ń bẹ̀ ọ́ lọ́hùn o àpadà sábúrú má gbé bàlá kan bí wa. aláì whatsapp mi ó ti yáwọ́ Ògún gbọ́ o ti pé whatsapp ti hang whatsapp mà ti hang nǹkan dé Ògún dé mo dárò ìjọ̀tún Ọlọ́run ọ̀pọ̀ wọ́n dẹ̀ pé fún ẹyẹ kí n Ọlọ́run ṣe Ọlọ́run o àwọn ọmọ ayé ẹni sùúrù ẹni sọ ẹyẹ ká máa pè yín padà pẹ̀sẹ̀ ń pè wá ayọ̀ ti bẹ̀rẹ̀ ìdùnnú bẹ̀rẹ̀ ayọ̀ dé ìdùnnú dé ayọ̀ dé ẹ jọ ẹni sùúrù torí ọ̀dọ́ bá gbọ́n sókè. Congratulations yo. Adúpẹ́ pẹ́ òkun. Gbogbo yín tẹ jáde àmọ́ tẹ pariwo ní gbọmọ lọ́wọ́ kankan ní. Àṣẹ. Gbogbo yín ló máa dayọ̀. Àṣẹ. Gbàdúrà fún bàbá. Ẹni tó ń pè yẹn ẹni sùúrù màmí ẹni sùúrù mà. Màmí ẹni sùúrù àṣẹ ìdùmarè. Wọ́n á ràánú gbà. Wọ́n wá gbàdúrà fún àwọn tí wọ́n ti sọ ẹ̀mí wọn nù. Ọlọ́run á rọ̀ àwọn ẹbí wọn lójú. Àṣẹ. Gbogbo àwọn ẹbí wọn pátápátá gbogbo nǹkan tí wọ́n ti sọnù látara àwọn ènìyàn yìí Ọlọ́run ó ṣàánú wọn. Àṣẹ. Á rántí wọn sí rere. Ẹ bá wa ṣàṣẹ. Wọ́n ti sílẹ̀ ọmọ yẹn máa ṣoríire. Àṣẹ. Àwọn tí wọ́n wá dé tí wọ́n dé tí ìjọba jọ wọ́n bá wa ṣe nǹkan gidi tó tangible fún àwọn pípù yẹn. Wọ́n jọ wọn kéékèèké yẹn. Wọ́n ṣe scholarship kan bá wa fún wọn. Bíkọ́ wọ́n ìyá tí ò jí tí wọn ò jẹ́rí náà lọ jẹ́nu gbó. Kábíyèsí Ọlọ́run. Tí wọn náà lọ jìyẹ àwọn fọ́nà ọ̀sẹ̀. Wọ́n ní àwọn bàbá ti ṣẹ̀ ọmọ eyín kan ọmọ lágbèjì. Ohun kan tó ènìyàn tí ìjọba jọ mo bẹ̀ bàbá Bọ́lá Tinubu. Ojú òní tì wọ́n o. Bí ọdún tó ń bọ̀ yìí àwọn náà tún máa ṣe lágbára Ọlọ́run. Ẹ̀mí wọn á dẹ̀ dùn fún wa. Wọ́n jọ torí tọ́lọ́. Ẹ ṣe ìyá mi ẹ kú iṣẹ́. Ẹ kú ọ̀rọ̀ ìlú ojú òní tì ẹ̀jẹ̀ fàyè lẹ̀. Ẹ jọ 2 minutes náà ni o ẹni tó bá ti wá gbé kọ̀ọ̀lù ẹ̀ ẹ bá wa ṣe ní 2 minutes ẹni tó bá ti wá pè lẹ́ẹ̀kan ẹ stop 2240 nọ́mbà yìí ti padà sẹ́yìn so
bí ara lè pè yín the next 30 minutes because ẹ kó pè continuously ẹ bá wa gbóhùn sókè. Hello àǹtí. Màámi ẹ̀ ní dààmú àṣeyọrí ni akóríire. Ẹ ṣé gan o, ẹ ṣé àìsinmi àìsùn. Bẹ́ẹ̀ dé láti ibi iṣẹ́ tẹ́ bá sùn ẹ tún máa sọ́nà ní òṣàlẹ̀ Yorùbá gbè yín. Àṣẹ. Ẹ ní gbọ́mọ sí láyé àṣẹ Ifá àṣẹ. Ẹ ní ríbi lórí àwọn ọmọ rẹ̀ níbi àwọn tí yóò ní ríbi lórí yín. Àṣẹ àti gbogbo wa náà. Àjọṣe ni àti gbogbo wa náà. Orí ilẹ̀ Yorùbá tí ó jẹ́ pé wà nílùú Amẹ́ríkà gbogbo ara àtọwọ́ yín lẹ fi ń ṣe àti àìsùn yín lẹ fi ń ṣe ó máa gbè yín nígbà tí ó fi tẹ̀ bá dé àtàwọn ọmọ yín. Àṣẹ adúpẹ́. Ṣé rí bàbá yẹn Ọlọ́run tó bá a fún lẹ́mìí gígùn àti àlàáfíà láti gba gbogbo nǹkan tá à ń fẹ́ fún wa. Àṣírí Ṣèyí Mákindé ṣé mo pé máa ń sọmọ náà ọ̀rọ̀ náà akálòlò lèmi pé mo ń wo Ṣèyí Mákindé yẹn pé kò ń ṣe Yorùbá bóyá Fúlàní ni ṣé mo pé máa ń sọ mo ti sọ sẹ́pẹ̀tà lórí péjì yín wípé ìwà tó ń Fúlàní pé káṣírí ẹ̀ máa tú fọmọ Fúlàní ni òfin jẹ́ kí òfin gba Àdìsá tí òfin gba láyè kó lọ síbẹ̀ yẹn kó lọ gba àwọn ọmọ yẹn sílẹ̀. Ọlọ́run dẹ̀ ti wá òṣàlẹ̀ wa ó ti tú àṣírí àwọn alálẹ̀ ti tú àṣírí ẹ̀ títa báyìí ní ìsìn. Àwa máa mọ̀ wọn ara wa máa mọ bí ká máa dojú àdúrà kọ báyìí ní ìsìn. Torí pé àlọ́ lámilámi ni ọ̀rọ̀ tiẹ̀ jẹ́. Àlọ́ lámilámi lọ́lọ́. Àlọ́ lámilámi ni àrọ̀ wa kò ń kojú ẹ̀ ni o. Lágbára ló máa kó lórí òun àtàwọn ẹlẹgbẹ́ àwọn ẹlẹ́kìísà tó ń pààyàn kí lọ́jọ́ máa kó papọ̀ lọ sí ìlú bí tó ti wá. Lágbára Ọlọ́run. Ẹ ṣeun yàrá ẹ ṣeun. Ọlọ́run wá gbalẹ̀ wa fún Ọlọ́run wá lọ́rẹ̀ wọn. Ọ̀ọ̀lẹ̀ àwọn Fúlàní kọ́kọ́ òdìbò fún bàbá wa máa wá gbọ́ ti dúró. Àwọn akẹ́lẹ́ máa dìbò fún. Fún wọn máa fọ́ọ̀tì lẹ́ẹ̀mẹ́wàá fún wọn. Ó ṣe àkọ́bí ọmọ lọ́dọ̀ sẹ́jà wà. Bàbá yìí ló máa ń sọ fún yín lórí ìgbìmọ̀. Ẹ máa ń gbọ́ tí máa ń sọ pé bàbá yẹn fẹ́ ṣe é ṣùgbọ́n omi ti pọ̀jọ́ kan àwọn olórí burúkú ìlú òjò rọ́nà tó bá ti fẹ́ ṣe báyìí wọ́n máa ń dí ọ̀nà. Ṣé mo máa ń sọ? Tọ́láká lélò lèmi máa ń sọ wípé bàbá yẹn múra àti ṣe. Ẹ ṣe màámi 2 minutes la máa lo because èrò pọ̀ lẹ́dẹ̀ ti fún. Ọlọ́run ọba àtúbọ̀ tu àṣírí àwọn tó ọmọ ọ̀dàlẹ̀ ìlú wa. Ọmọ Yorùbá wọ́n yẹ gbà wọ́n dé ẹ̀jẹ̀ wà fìjìláǹtì o wèrè làwọn pípù yìí o wèrè rẹ o wèrè ni wọ́n o kò sí tí wọ́n lè dáná rẹ̀ jà wà fìjìláǹtì o ẹ bá wa gbóhùn sókè o inú mi ṣe àdùn ẹ bá wa láìkì ètò yìí kí ló dé mi ò gbọdọ̀ bẹ̀yìn lórí ṣó ìkẹtọ́ láìkì ẹ o ẹ bá wa mute sà tó bá ti kọrin máa pè é lórí TikTok ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ẹ jọ̀ọ́. Hello ma. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín o. Yes ma. A kú oríire o. Yes ma o. Irú ọ̀tún ní ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ àṣẹ o àṣẹ àníwíwé ẹ̀ mọ́ ẹ ṣe ìyá mi. Nǹkan bíi 2 mẹ́ta kan lèmi kàn fẹ́ sọ. Ẹ bá wa ṣe láàrin ìṣẹ́jú méjì. Ọ̀yọ́ state government àwọn teachers méjì tí wọ́n kú yẹn they should start forthwith láti lè ṣe gbogbo nǹkan tó tọ́ sí wọn ní ẹ̀tọ́ when it comes to gbogbo nǹkan tó yẹ kí wọ́n gbà pátápátá àti compensation fún wọn because wọ́n kú lẹ́nu iṣẹ́ ni ìdípọ̀ kan dédé kú ìyẹn lọ bẹ́ẹ̀ number 1 number 2 olódòdẹ pẹ̀lú ògbó náà second time wọ́n gbọ́ Ọlọ́run ó máa bọ́ sí fún number 3 adúpẹ́ fọ́lọ́run lọ́wọ́ Ìgbòho kò bá sí doggedness bàbá yẹn wípé àdépẹ́sẹ̀ òun máa lọ sínú igbó yẹn wà láì bí gómìnà ṣe máa jókòó láláì ní ṣe nǹkan kan yìí. Bẹ́ẹ̀ni. Number 3 ṣẹ́rí olórí burúkú tó péré ní ààrẹ ọ̀nà kí ló ẹ má pín láàrẹ ọ̀nà Kakanfò mọ́ ààrẹ òṣì bàbá òfò ààrẹ òṣì bàbá òfò olórí Gàníyà wèrè tó bìnrin ni. Ó dà ìyá wa ẹ ṣe gan ẹ kà sí pápá kàmá ló 2 minutes ẹ kà máa jẹ́ ní 2 minutes àwọn tó fẹ́ fún wa ní information minister wọ́n wà lórí ètò yìí wọ́n ti dé wọ́n fẹ́ fún wa ní information ẹ kà sí pápá ẹ bá wa láìkè ètò yóò bàbá mi o. You know go die. Ẹ̀bẹ̀ mo ń bẹ̀ lọ́hùn o. Àpadà sábúrú. Má fi bala dìsá wa. Má fi bá májà sọ́lá wa. Má fi bala kàn bí wa. Má fi balẹ̀ Yorùbá tíá. Àwọn information minister ti dé ọba ti pè é bá wa gbé kọ́ọ̀lù bá wa dá gbóhùn sókè ẹ ṣeun. Hello.
Hello. Yes, sir. Kọ́lá pàṣẹ àdáni lóhùn o. Yes, ma. Ẹ kó ètò ẹ ṣeun gan. Àjọ ń ṣètò ní o. Ọlọ́run máa wà pẹ̀lú yín o. Àṣẹ o àti gbogbo wa o. Àṣẹ. Orí kékeré kan kò fẹ́ sáré kọ o. Ó yẹ kọ́. Praise the Lord, victory at last, glory o, hallelujah, glory, hallelujah, praise the Lord, victory at last, glory o, hallelujah. Adúpẹ́, God bless you, sir. Olúwa mo gbàdúrà fún ìdílé bàbá tó kú yìí àti àwọn tó kú. Ní orúkọ Jésù, Olúwa bá mi tù wọ́n nínú. Àmín Jésù. Olúwa bá mi tù wọ́n nínú. Àmín Jésù. Olúwa bá mi tù wọ́n nínú. Àmín Jésù. Olúwa Ọlọ́run alágbára o. Gbogbo ìdílé yìí tí wọ́n ti àwọn agbénipa tí wọ́n ti pa ní orúkọ Jésù, Olúwa Ọlọ́run alágbára. Bá mi ṣe ọkọ fún wọn, bá mi ṣe ìyàwó fún wọn. Àṣẹ. Ní orúkọ Jésù, gbogbo nǹkan tó máa jẹ tó máa mú Olúwa má jẹ́ kó wọ́n wọ Olúwa. Jésù Olúwa wa. Ẹjọ́ ẹ jẹ́ kó ṣáì láti àwọn bàbá tó kú yẹn dẹrùn tó pa ẹ̀wọ̀n tó kú yẹn. Ànídákẹ́ lórí ẹ̀ ànídákẹ́ ọmọ àṣẹ nǹkan lórí ẹ̀. Ọmọ wọn kúrò nílùú yẹn o ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ bàtẹ́ ní kú díẹ̀ ká máa sọ. díẹ̀ abájẹ tí ò lọ́ọ́ lálágbára Ọlọ́run má balẹ̀ Yorùbá jẹ́ o adúpẹ́ if not ni àwọn pípù yìí wọn ò bá ti máa wá sílẹ̀ Yorùbá kó máa wá jẹ́ àwọn èèyàn gbéléraléra Àkànbí Òṣèyí náà bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè àti pé kọ́ nìyí o. mo ti ṣe wo jíjà bí àmúṣe fún yín o. ẹ ṣeun ọmọ ṣàánú ni wọn àṣẹ àṣẹ. mo fẹ́ sọ̀rọ̀ pé adúpẹ́ fọ́lọ́run tí Ọlọ́run tó gba àwọn yẹn dé. ṣùgbọ́n ṣe rí i pé wọ́n ṣe àgbọ̀n dé yìí ká tó ń múra ká má fi inú gbó wa lẹ̀. bẹ́ẹ̀ni pẹ̀lú àwọn agbésùnmí. ká má fi inú gbó wa lẹ̀ tẹ ẹgbẹ́ ìyẹn ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá. wọ́n mọ̀ pé inú gbó wa ó ṣe pàtàkì wọ́n mọ̀ pé ẹ̀mí wa ṣe pàtàkì. ìdìbò táwọn ẹ̀dìbò fún bàbá Tinubu kọ́ ni pé bóyá kínní nítorí kí bàbá Tinubu ṣe ni pé kọ́rọ́ṣà Yorùbá wọ́n gbàgbé wa wọ́n gba Yorùbá lè ṣe fún wa ká kú pẹ̀lú àwọn ẹranko yìí ìyẹn mẹ́sàgì ẹ̀jí pẹ́ẹ́sẹ̀ yẹn wà. ó tún wá fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run tó ṣe èdè tó ṣe ìran kọ̀ọ̀kan ó fi èdè ó fi ṣàṣírí ni ó ṣàṣírí ni ó yẹ kí àwọn Yorùbá ká mọ̀ pé àṣírí ni nígbà tí àwọn ọmọ àyẹ̀ ti wọnú wa wọ́n ti gbọ́ èdè wa tó jẹ́ pé á mọ̀ pé àwọn eléyìí Yorùbá ni wọ́n sì ṣe Yorùbá torí pé ẹ ò lè jẹ́ Yorùbá kí wọ́n máa pọ̀ mọ́ Yorùbá lójú ara ẹ kí ló máa dùn. ẹ fẹ́ ọ̀tẹ̀ fẹ́ràn sí mídíò ní obìnrin tí wọ́n bá sùn yẹn mi ìléwó fún mi bọ́ lójú mi ni. ó lágbára kódà wọ́n pè mí gan látòkè pé Yorùbá wù yìí kí lè tó sẹ́ ẹ má jẹ́ lọ síbẹ̀. gbogbo àwọn tí wọ́n kò náà wọ́n try kí wọ́n tọ́jú wọn wọ́n fọ́ wọn dà tó gbogbo ẹ̀ ọ̀pọ̀pọ̀ nǹkan ni wọ́n ti ṣe fún gbogbo wọn. Ọlọ́run kó ṣàánú wa adúgbò fọ́lọ́run kí n má sọ̀rọ̀ jù. ó yẹ bá wa láìkè ètò yìí a tó gbé àlejò wa wọlé bá wa láìkè ètò yìí ẹ bá wa láìkè ètò bá yẹ kí n bínú sí yín o kí ló dé bá yẹ kí n bínú sí yín o kí ló fa nẹ́ẹ̀sì náà àṣàmà mi àgbà Yorùbá wí àwa CNN you just confirm it àwa ti gbọ́ mo sáré tó pàǹgolo mi pọ̀ ní ó yá ẹ bá wa láìkè ètò yìí bá yẹ kí ló fa nẹ́ẹ̀sì náà kí ló òyìnbó má mi àgbà mo fẹ́ fà bàbá mi mo láìkè àwọn òyìnbó tó máa ń sọ ẹ bá wa gbóhùn sókè. Àpò oríire o. Oríire ni o, CNN ni wá dé. Àpò oríire. Information minister. Ó yá. Ó ṣe ìyínà ààrẹ fùfú. Ààrẹ fùfú wà wò. Ó ṣe ìyínà. Ó dàbí pé wọ́n ní ààrẹ Gàníyàtì ló gbà wọ́n lẹ̀. Mi gbọ́ nǹkan tẹ̀sán nẹ́tíwọ̀kì yìí. Abẹ́kìdé bá pa mí o, ẹ fọ́ pẹ́ ti dé. Ojú ti ti òun àti ṣe. Mo máa ń sọ mà. Ojú ti ti òun àti ṣe yìí Mákindé. Kò lè yé wọn. Wọ́n máa fìyà jẹ Ọ̀yọ́ State. Ọmọ Yorùbá ẹ̀kọ́ lélẹ́yìí o. We must not miss this opportunity. Bẹ́ẹ̀ni. Ṣé gbọ́ mi mà? Wọ́n fẹ́ kí ọ̀rọ̀ títí wa kó dàbí ọ̀rọ̀ àwọn ọmọ ìṣíbọ̀ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni, Àkànbí ní níbo? Àkànbí ó burúkú. Tinubu yarí mà. Nígbà tí Kéde Ìgbòho fly drone, tán mọ́nítọ̀ wọn pé wọ́n ti fẹ́ dẹ́kun tọ́nu o. Bàbá Èkìtì ẹni sùúrù.
ṣé ká fi bàbá Èkìtì lẹ̀ tó fà á já ẹja àbèrè o. Kò sígbà tá à ní fà á já. Kò sígbà tá à ní fà á já. Ṣé ká fi bàbá Èkìtì lẹ̀ tó fà á já? Ṣé ká fi bàbá Èkìtì lẹ̀ tó fà á já? Wọ́n ní ẹ̀fà jẹ́ báwa aláìkètò ìkọ́ máa fà á já lọ, wọ́n ní ẹ̀fà já. Ohun tí à ń jẹ́ kó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀. Nígbà tí ènìyàn kan bá jáde síta tó condemn Nigeria army, tó condemn Nigeria police, torí ìlara. Ìlara. Kò yẹ ká máa fly globe. Bẹ́ẹ̀ni. Kò yẹ ká máa ṣe kámẹ́rà. Kò yẹ ká máa ṣe kinní. Fàájà night. Àwọn bandit yẹn nígbà tó rí pé wọ́n ti track wọn dé border Nigeria and Benin Republic. Lọ́wọ́ wọn fi bọ́. Bàbá Èkìtì ẹ ti agbóhùn ẹ ti ń tàṣírí. Kudos to Nigeria army. Kudos to Nigeria army. Kudos to the ayé ìdàgbé sọ́la sí àlè Ìgbòho tí a. Káwá bẹ ààrẹ oníkùkù. Wọ́n ké wúrẹ́ mi náà lọ bíbẹ̀ kó wá bá mi gbà á lẹ́ o. Ààrẹ oníkùkù wọlé bí bí àgbò. Èkìtì ti dé ọ̀rọ̀ yìí ti sú mi. Let us say the reality ma. Ẹ wo ọ̀rùn kẹ́lẹ́ yẹ ká kiri àwa lórí àwọn tó ṣe release. Ká wá sọ̀rọ̀ lórí interview kí mú ọmọ burúkú ọ̀tá ìran Yorùbá yẹn tó ṣe. Àwọn kan tó láti jẹ́ pé ìlara wà nínú ọkàn ẹ̀. Kò fẹ́ kí ìran Yorùbá ó gbérí. Ó ti lóhùn àti ìjọba tó wà lórí àpèrè nísìnyí ọláwò kì í ṣe ọ̀rẹ́. Àdìbẹ́ kọ́ sí ọ̀rẹ́. Ẹ̀gbọ́n mi kíkẹ́ bá wo interview tó ṣe. Ẹ̀mí àwọn tó wà nínú igbó kò tẹ́ ẹni mínì fi ìkọ̀dẹ́mẹ ẹni tó ń try tó gbìyànjú ìwọ́dẹ̀rẹ́ o ò ṣe kankan. O ò dìde. Agbẹ́dá wáìtì náà ni pẹ̀lú igi òró lọ́wọ́. Igi òró. Àárẹ̀ àmọ́là yẹn rí. Kó máa sọ wípé wọ́n fẹ́ kí olórí jagunjagun di méjì ní ilẹ̀ Yorùbá. Orí kwẹ́sẹ̀ tó yẹ kó máa bí Yorùbá máa bí léèrè pé ta ló fi jẹ́ olórí jagunjagun. Ọmọ Yorùbá, èmi ò ṣe olóṣèlú o, mi ò dẹ̀ campaign fún bàbá Bọ́lá Ahmed Tinubu o, ṣùgbọ́n ẹ já ronú wa wò. Àtíkù ò lè ṣe wá lóore, Òbí ò lè ṣe wá lóore. We must not miss this opportunity. Ìbọn AK-47 láwọn Fúlàní tó fi ń tẹ́tù wá yìí o. Bẹ́ẹ̀ni. Mo wo fídíò kan lẹ́nìí mà. Àsárídòkúbọ̀ ń jáde nínú mọ́tò ẹ̀rọ pé ààrẹ orílẹ̀-èdè ni. Bẹ́ẹ̀ni. Níbi tí Jonathan aró wọn lágbára dé. Bẹ́ẹ̀ni. Bóòlù ọ̀bọ ṣe sorí tí ìnà kí Yorùbá ò ṣe. Bí a bá ní orí ọ̀fẹ́ pé Tinubu wà ń bẹ̀ náà, tí a bá rú ọmọ Yorùbá lágbára, màmá mi, ẹ jẹ́ kí n sọ kankan fún yín mà. Bí Fúlàní wọ́n ṣe náà burú tó yìí, tí wọ́n tẹ́tì tó, ìjọ wo lẹ rí kọ́ lọ sí Niger Delta. Bàbá Èkìtì yẹn dẹ̀pẹ́ tí lórí péjì Yorùbáwùyí láàárọ̀ yìí. One of the most terrorizing terrorists wọ́n ti mú ní Delta ní ìjẹta. Abubakar Usman ó wà lórí YouTube Yorùbáwùyí. Live and direct ni wọ́n mú. Ṣùgbọ́n ẹni tó jókòó pẹ̀lú ọ̀pá òro information minister. A minister of strategy. Ó ṣà máa rojọ́ lọ ní ẹnu yọjá. A máa condemn ẹni tó ń ṣe Yorùbá járonú o. This is opportunity láti ṣẹ́rí wọ́n ní ọwọ́ ẹ̀ ò tí ì tẹ̀kú dà. Òun béèrè ikú tó pa bàbá ẹ̀. Àtẹ̀kùyà ló ń tọ̀ máa jẹ. Bẹ́ẹ̀ni. Tí Tinubu ò bá ti tí a bá ti fún Tinubu lórí ọ̀fẹ́ láti ró ìran Yorùbá lágbára náà. Màmá mi, àbọ̀ for life. For life. Ó ní bàbá Èkìtì oríṣẹ́ kìí ṣe pé tàwọn ọmọdé yìí. Ó máa dàbí ti ṣíbọ́gẹ̀ ni. Mo ní adákẹ́jì àbí èṣù ni Tinubu. Ó mọ tó ń ṣe. See the Minister of Defence, Christopher Musa, ẹ jẹ́ ká dúdú pẹ́ náà lọ́wọ́ ẹ̀ náà. Christopher Musa, àbá o. Ó ní ẹni ọ̀fíìsà tó bá dúró di ọ̀dà kó tó shoot ní bandit. Only we will treat you like a bandit. Like a bandit, yes. Ma, orí ọ̀pẹ sẹ́ni Ìgbòho tá à ń rí jẹ́ ní mà. Ẹ máa múra àwọn lọ sí Kwara o. Ìgbòho ó máa sọlẹ̀ sí Kwara bìgà. Ẹ má bẹ̀. Bàbá Èkìtì ẹ má bẹ̀ kínní yìí. Mo bẹ̀ mi ò tí bẹ̀ tán. Mo sì ń jẹ́ lẹ́sẹẹsẹ ní. Ọ̀rọ̀ Bàbá Èkìtì ti sú mi. Wo information minister ààrẹ onífùfú á tún lè rí ẹjọ́ rò. Ìrònú ìkòkò ló máa pàjá Ìgbòho ló bá pa wọ́n. Bẹ́ẹ̀ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu yìnyín kẹ́ni ó ṣe mí ẹ ṣeun o.
adúpẹ́. ẹ ṣé gan. adúpẹ́. ẹ jẹ́ ká mọ̀ pé a ní bàbá. Ta ló sọ pé àní bàbá káyì àní bàbá? Ta ló sọ pé àní bàbá káyì àní bàbá? Àkànbí Tinubu bàbá wa káyì àní bàbá àní bàbá. ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa àwọn abiyamọ ti sọ̀rọ̀ ìtinú pé kì í ṣe ti pé ṣíbọ̀gẹ̀ ti ara ẹni. ṣùgbọ́n bàbá Tinubu nínú ìran Yorùbá ò ní rí bẹ́ẹ̀. bàbá Èkìtì. tí wọ́n tẹ̀yìn tó bá jókòó níbí kan mà tó ń kọ̀ dẹ́mu Nàìjíríà àmì tó ní wọn àmọ́ṣẹ́ torí pé wọ́n fly drone. Amẹ́ríkà tẹ wáyé pé ṣé àwọn Amẹ́ríkà máa fly drone máa fly everything ní jẹ́ẹ̀tì gbogbo ló máa fly. ẹ jẹ́ á béèrè lọ́wọ́ Gani ibo ló ti kọ́ jẹ́ ogun tó fi wá ń pera ẹ̀ ní olórí jagunjagun ilẹ̀ Yorùbá. jagunlọ ní gbogbo wa ò bá kó ẹnu bó Gani ẹ̀mí ọmọ Yorùbá tó máa fi ṣòfò sípò. bẹ́ẹ̀ni bàbá Èkìtì mo fura sí kinní kan máa ń kìí sáré bèèrè lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ ń wò mí àti bàbá Èkìtì náà ní ìgbà tí ìró ẹkùn ti bọ́ta bàbá Èkìtì ṣé ẹ rí pé àǹjínigbé ńlẹ̀ Yorùbá ẹ rí pé dàbẹ̀ rí pé ó mọ́wọ́ dúró díẹ̀. ẹ jẹ́ kí yìí tì í ní kankan ẹ jẹ́ kí yìí tì í ní kankan mo ní bìlà kan tẹ́ ṣe fún wa tọkọ ìlú ẹkùn sí mà tẹ́ bá mọ ìlú kan lọ́dọ̀ wa tó pè ní Ọ̀tún Èkìtì. Ọ̀tún Èkìtì yẹn ní bọ́dà wa àti Kwara. Tẹ́ bá ti kúrò lọ́tún Èkìtì ẹ lọ sí ó ti di ẹ̀kan méje lẹ́ ń lọ yẹn ti wọ Kwara. Ibẹ̀ la lọ lẹ́nìí mà mo ṣe ń wọlé ni o àwa mú ìyìnrere ìlú ẹkùn wọlé. Ṣé ẹ rí bí wọ́n ṣe rí wa báyìí pẹ̀lú aṣọ ìlú ẹkùn àti káàpù ẹkùn àwọn Fúlàní yẹn wọ́n sáwọ́ gbé lọ ní. Ó dà mo ní fídíò kan tó ń sin di ẹrù wọn báyìí. Àwa rẹ́rìn-ín màmá mi àwa rẹ́rìn-ín mọ́tò tá a gbé lọ tún ṣe ọba yìí tì láàrin inú igbó pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ làwọn bá tuntun gbé bàbá ẹja dúró kó tutù nígbà tá a dúró tẹ̀mà mọ́tò kọjá ká má sọ pé àwọn Fúlàní. irú ẹkùn ní sẹ àdìsá ní sẹ ìyálàjà ẹnìbọdì. irú yìí yinra ẹ lọ́bẹ̀. bẹ́ẹ̀ni mo máa ń sọ the ìrù ẹkùn belong to all the Yorùbás. bẹ́ẹ̀ni ojúlówó ọmọ ọkọ ni o. bẹ́ẹ̀ni ojúlówó ọmọ ọkọ. bẹ́ẹ̀ni. ìjẹta over 80 àwọn ọmọ OPC Gani náà wá bá wa pé kájọ káópù géètì fún àwọn náà fẹẹ jọ yẹn àwọn nínú ẹ lọbọgà yín wọn wá ní tó bá jẹ́ pé ọ̀dọ̀ ní òfìfẹ lá máa kó wọn lọ kán lọ búra ìwé ẹkùn ní sẹ. màmá mi ẹ máa gbọ́ mi mà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáde síta tó ń sọ jágọ̀ àwọn ẹni tó lídìí wọn wá ó ní nígbà tó máa búra nínú OPC nígbà tó OPC sì jẹ́ OPC ó ní ilẹ̀ Yorùbá làwọn búra fún kì í ṣe Gani. ṣẹ́gbọ́n mi mà ó ní ṣùgbọ́n nígbà tí Gani gba èkú dà tán ó yí padà ó sọ̀rọ̀ àìdọ́lọ́run mọ́ wọn lọ́wọ́. ó ní tó mo ní ẹ̀dálẹ̀ nìyẹn ó ní bàbá àwọn ò dalẹ̀ torí ilẹ̀ Yorùbá làwọn búra fún. Ìkan nínú wọn ní nígbà tó ń ti tẹ̀lé Gani ayé wọn ò ní túmọ̀ mọ́. Ó nígbà tó lọ wádìí ẹ̀kọ́ wọn ní ilẹ̀ Yorùbá ló ń bá òun jà. Òun lẹ̀ ló gbé wọn ní ìbúra. Ẹ gbọ́ kẹ́kẹ́ ti fídíò ọmọ tí mo sẹ́ẹ̀tì sí yíṣẹ́ ẹ ti play. Àrà tí ọmọ yẹn ni wọ́n dá lọ́kọ́ta. Mo ti play ẹ̀. Tó máa tí a bá tètè gbára wa lọ́wọ́ Gani ààrẹ òfùfú ẹ̀mí ọmọ Yorùbá tó yìí máa wé lọ́wọ́ ẹ̀ sí pọ̀ ìtìgbẹ́ gbogbo wa ká dẹnu bò náà ká dẹ̀ pé bàbá wa Ọ̀wọ́ Adé kó rọ̀ lóyè káwọn Ọ̀yọ́ kó rọ̀ lóyè. lọ́dọ̀ kọ́ ní bọ̀rọ̀ lóyè sẹ́yìn fẹ́ jẹ Ọ̀nà Kakanfò ni. ẹ máa gbọ́ mi mà ní rákì oyè Ọ̀yọ́ ṣe gbọ́ mi ẹni tó sọ́ra rẹ̀ ní bàbá rà mọ́ wa lọ́wọ́ yìí ní rákì oyè Ọ̀yọ́ ibi karùn-ún ní Ààrẹ Ọ̀nà Kakanfò wà ṣe gbọ́ mi àwọn Ọ̀yọ́ Mèsì sì ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ lẹ́yìn Ọ̀yọ́ Mèsì ní Báṣọ̀run lẹ́yìn Báṣọ̀run ní Balógun kó tó wá ká Ààrẹ Ọ̀nà Kakanfò tó tẹ̀ wá bí ẹ sọ́dọ̀ ẹ̀dí olórí ogun mọ́ wa lọ́wọ́ tó ń gbẹ̀mí wa tó ń wèsì ẹ̀mí wa. Mo ti sọ ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá pápátá ẹ̀ ń tara yín ni o. Ẹ gbọ́ mi o I don't go against any religion o but tí ibi tá a bá ti rí òdodo ọ̀rọ̀ tí a bá ti sọ ṣé gbọ́ mi mà
tí wàhálà ẹ̀ bá délẹ̀ tẹ́ gbogbo wa lájọ máa jìyà ẹ̀ délé tó jà ń jẹ lọ́wọ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ oníṣẹ̀ṣe tẹ́ gbé ṣẹ̀ṣe dání tẹ́ bá fẹ́ ṣọdún kan tẹ́ ẹ̀ ń pe Gani bẹ̀ èèwọ̀ ní Gani fún tẹ́ ẹ̀ pè fún èèwọ̀ ló fi jẹ ló fún wọn jẹ ṣé ìran bàbá ẹ̀ bọ òkú rí ṣé ìran bàbá ẹ̀ bọ ọ̀sà rí ṣé ìran bàbá ẹ̀ bọ ajérí ọ̀pọ̀ ọ̀ṣun rí tẹ́ bá fẹ́ ṣe fẹ́síbà kan aláwọn ń gbàṣà ga pápá wa ń gbàṣà Yorùbá ga ẹ mọ̀ pé èèwọ̀ ló fún wọn jẹ alábàjọ tí gbogbo nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ nílẹ̀ Yorùbá tó ẹ̀yin tẹ́ gbé nǹkan ìṣẹ̀ṣe àwọn bàbá wa dání ẹ gbọ́dọ̀ kẹ́ gbọ́n nínú kẹ́ gbọ́n níta Gani ò ń ṣe ọ̀rẹ́ yín ṣe gbọ́ mi Gani ò ń ṣe ọ̀rẹ́ yín ẹ ṣe bàbá kì í for now ẹ ṣeun gan a tún máa pè yín ẹ̀yin èèyàn mi ṣé ìgbà tí olóyè Sunday Igboho ti gbèrò ẹkùn bọ́ta ṣé ìjínigbé nílẹ̀ Yorùbá sórí ìdí sàbí òrì ìdí congratulations ló ti fi wọ́n lẹ̀ àwọn ọmọ wa lọ́yọ̀ọ́ ti dé àtàwọn tíṣà wa adúpẹ́ pa àdákẹ́ ẹ jọ màámi mo dúpẹ́ Adénúgà thank you for the super stick àwọn ìyá máa lọ sókè o àpótí tẹ́múlá òkè ìyá àpòyìn òní gbẹ àkú oríire o congratulations kíkó àṣeyọrí o gbogbo alájọ ṣàṣeyọrí o gbogbo alájọ ṣe gbogbo alájọ ṣe gbogbo wa ni ààrẹ òfò ọ̀pọ̀ yọ́là tí o lágbára Ọlọ́run Yorùbáwùyí iṣẹ́ kan ni mo wá fẹ́ ká ẹ tún ṣe ń sìn mo dẹ̀ mọ̀ pé máa ṣàṣeyọrí o àṣẹ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ fún ààrẹ wa ìyẹn bàbá Bọ́lá Tinubu kíní kan Ọ̀yọ́ pààkì wọn yẹn wọ́n dá àwọn security kan wọbẹ̀ lọ any structure tó bá wà bẹ́ẹ̀ kán lọ dìmọ̀ ní iṣẹ́ wọn fẹ́ẹ́ rí èèyàn bẹ́ẹ̀. àwọn náà ń gbọ́ báyìí wọ́n wà níbí wọ́n ń gbọ́. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo wọ́n ń gbọ́. ẹ ṣàṣeyọrí lórí eléyìí Ọlọ́run á fún yín ṣe ṣàṣeyọrí. Ọlọ́run á bá wa ṣe àṣẹ. Ọlọ́run lágbára Ọlọ́run á dé pt náà sáadá tiwa náà àṣẹ o àṣẹ ṣàṣeyọrí eléyìí o ojú ti gbogbo àwọn ọ̀tá Sunday. ojú tọ̀tà ojú ti wá o. ẹ ṣé o. yegede o ojú ti wá o yegede o ojú ti àwọn ọmọ ọ́fíìsì yegede ojú tì wọ́n o yegede wọ́n fẹ́ kí ẹ̀mí wọn ọkọ̀ yóò ní ìbàdàn ọ̀nà mine no go touch ground ọ̀nà mine no go touch ground ẹ bá gbóhùn sókè bàbá mi yegede ojú tàtà o bàbá mi congratulations máa kàn bí ọmọdé rẹ orí rẹ ní. ẹ̀lú àgbẹ̀ má gbọ́ wa nínú ilé 2 minutes náà lè máa lò. ẹ̀lú. à ń gbọ́ yín ọ̀tá pòfo. tẹ́ bá ti lóun tẹ́ fi ń gbọ́ wa nínú ilé tó kẹ́pẹ́ wá padà. yegede ojú tì wọ́n o yegede ojú tì wọ́n o ó lọlẹ̀ pẹ̀pẹ̀ màá mi bá mi gbóhùn sókè. Màámi. Congratulations àdúpẹ́. Ẹ̀yin là ń gbọ́ màámi, ẹ̀yin là ń gbọ́. Àdúpẹ́. Àṣẹ. Iṣẹ́ tó tutù, iṣẹ́ àlàáfíà, iṣẹ́ oore ọ̀fẹ́, iṣẹ́ ìbùkún, ọmọ àṣẹ lára àwọn ọmọ wọn yẹn. Lórúkọ Jésù gbogbo wọn, ọlọ́mú wọn lára dá, ọlọ́mú wọn rẹ̀ lára dá torí gbogbo onílẹ̀ kígbe. Èmi báyìí mi ti mo fẹ́ jẹ iná ni màá jẹ lálẹ́. Ìgbà tí mo ti sáré pé àwọn tí wọ́n kàn lọ́jọ́ ní, àwọn náà ni wọ́n ti rí. Mo ti máa dúpẹ́ onífọmọ jẹ́, onífàdà iṣẹ́, onífọkọ jẹ́, lágbára lágbà tí ilẹ̀ Yorùbá bá máa dé. Ẹnì kankan wà ní pẹ̀lú gbogbo àwọn fáǹsì ẹ̀ pátápátá wà ní pẹ̀lú lórúkọ Jésù àtúbọ̀ máa lọ síwájú. Ọ̀rọ̀ yẹn máa dùn létí aláyé. Àṣẹ o, ẹ bá mi ṣàṣẹ àṣẹ o. Àṣẹ lórúkọ Jésù wọn ní ẹgbẹ́ ṣe lágbára Ọlọ́run. Ṣé ẹ rí ẹbílẹ̀ kó máa fọ mú sọ́kàwé kiri wàrà ló ń ta bó ṣe pọ̀ kiri bó ṣe rojọ́ kiri ó ti lọ rojọ́ lọ́dọ̀ iná ti Àgbàlá Gabriel ó tún lọ rojọ́ ń bẹ̀ tó ẹ wo àti borí ọ̀tá àmàlẹ́yìn òdì eléyìí náà máa ṣe dá àbúrò fún Tinubu ó jọ kó tètè bá àkọ́fẹ́ fi kó bá wa ṣá kó ní kálukú máa lọ ká kúrò lọ́dọ̀ àwọn wèrè wọ̀nyí àwọn tó fìtọ́ wẹ̀ àwọn àpò tí bá ti rántí ọmọ tó sùn lé lórí yẹn ojoojúmọ́ ni mò ń fọwọ́ gbá ọ̀nà tí mò ń ṣèpè fún àwọn Fúlàní
mo ṣètò báwọn Fúlàní yẹn ni láti lọ́wọ́ ọmọ lọ́mọ yẹn ó ti rẹ̀ wọ́n kàn máa pààyàn wọ́n ewé náà kan tún ṣe láìpẹ́ ẹ̀wò a máa borí ọ̀tá a máa rẹ́rìn òdì ẹjẹ́ ti jẹ́ kẹ́ lómi tó wọlé ọṣẹ́ mo dúpẹ́ ó dàpọ̀. Ó dà màmí yẹn ṣe. Ó yá àwọn ọmọ ayé ẹ ṣé o, thank you for the video, thank you. Ó yá àkọ́bí ní sẹ́ aláì ògún gbọ́ inú mi ṣàdùn inú mi inú bí olè tó gbọ́kẹ́ ata ni. Ẹ dákun ẹ̀hún Iswat ẹ̀ bá wa gbóhùn sókè o, Iswat ẹ̀ bá wa gbóhùn sókè lórí TikTok, Iswat ṣe wà ń bá wa gbóhùn sókè. A máa drop yín o, èèyàn kí wọ́n sórí péjì wa wá dúró síbẹ̀ o. Yegede o ojú tàtà o yegede o alósọpá àní bàbá káyì àní bàbá àkọ́bí ọmọ olódò ṣẹ́jàmà bàbá wa káyì májàsọ́lá bàbá wa káyì àní bàbá alósọpá àní bàbá káyì àní bàbá ẹ bá gbóòsókè. Jẹ́rí ògo plus ògo ìsíkọ́tọ̀ àṣeyọrí. Ògo plus ògo ìsíkọ́tọ̀ àṣeyọrí another lamba ẹyẹ gbóhùn sókè à ń gbọ́ yín sà. Ògo Àwa Tinubu plus ògo Igboho. Ìsíkọ́tọ̀ àṣeyọrí. Àsíkọ́tọ̀ àṣeyọrí ògo méjì tó ń ṣà lọ́wọ́ ẹni yẹn. Ògo ṣáná wọlé. Àǹtí Gani ológun àná àti bọ̀dá Ṣèyí Mákindé ológun jẹta wọ́n ti wọnú gbó lọ. Freedom at last. This is the downfall of OPC. They never say anything. Downfall wọn láwa yìí. Ṣé wá rí lọ́wọ́ táwa yìí? Bàbá Tinubu ẹ gbàdúrà fún 2023 2027 gbàgbé bàbá ti wọlé. À ń gbọ́ yìí o. Kódà pé tó bá ṣe kí tó ń tọ́nà àwọn tó lò náà rẹ̀ bàbá ti wọlé kí wọ́n gbàgbé ìṣẹ̀lẹ̀ bàbá máa wọlé. So àwa ń bú wọn tẹ́lẹ̀. Àṣẹ o. Ẹni tó ń pè yẹn stop ọmọ àpè yín padà a máa stop ọmọ àpè padà à ń gbọ́ yín sà. Bàbá Tinubu ti gbójú tì mí báyìí sí so àgbà tí wọ́n báyìí ẹ gbàgbé kán ní ìṣòro kán gbọ́ àwọn ọ̀rẹ́ wọn. Ṣẹ́rí Àdìsá Ọlọ́run ló ń tó Àdìsá ìgbà tó ń ṣẹlẹ̀. Nùmọ́tà àdúrà tí èèyàn lè gbà nùmọ́tà èkó tí èèyàn lè ṣe Ọlọ́run pa ẹ̀ ló ń sọ. Ẹni tó lọ́ọ́ bá ti ń sọ ẹgbàá ìbò ṣẹlẹ̀ èyí kan ò lè rí mú. Bọ́ọ̀ Àdìsá yìí jẹ́ ni èyí kan ò lè rí mú. Bàbá alága ogun ẹ tẹ̀sí kò láyé ni. Èyí máa ti dé múra ẹ̀wọ̀n ń bọ̀ fún ẹ. Ẹ̀wọ̀n náà ṣe èyí tó bá ti tún àwọn afẹ́rẹ́sà ọ̀sán mẹ́gbẹ́ ìkó ire. Ó dà sí ire gbàǹgbà ó dàbọ̀. Ó ti lóun bá ààrẹ tó wà ń bẹ̀rẹ̀ sí lóun bá wọn ṣe àwa náà ò dẹ̀ fẹ́. Ẹ bá wa gbọ́ sókè o. Àwọn ọmọ wèrè ẹ máa fẹ́ kú ní sẹ́ẹ̀. Olúwa ṣe. Ẹ bá gbọ́ à ń gbọ́ yín. Olúwa ṣe. Olúwa ṣe. Ẹ ṣe wo ọlọ́run máa gbà fún yín o. Ẹ ní ti ṣe o. A máa bẹ̀rẹ̀ òkò dé. Àṣẹ o. Lágbára ọlọ́run kọ́kọ́ oníṣọmọ yóò ní ọkọ ní. Àṣẹ. Ẹ dákun ẹ̀jọ̀ nítorí ọlọ́run aláṣẹ tó ń gbé sílà tẹ̀lé nígbà wà ní kíní ní ọdún ta lọ sí United Nations ní ó ń sọ̀rọ̀. Ok, ẹ ṣe máa o. Inú mi dùn ẹ̀jẹ̀ mi lẹ́yìn. Wá jẹun o. Inú mi dùn. Inú mi dùn. Wọ́n ti dé. Wọ́n ti fa ọmọ wa ní àdúgbò àdáńdùnì láyé o. Ọlọ́run ṣe. Àṣẹ. Àṣeyọrí lẹ́mọ̀ àṣẹ lágbára Ọlọ́run. Àṣẹ. Inú mi dùn ẹ̀jẹ̀ ti jẹ́ kálómi náà. Ó dà ẹ ṣeun o. Ó dà wọ́n ti dẹ́gun wọn, wọ́n ti ń sálọ àwọn wèrè. Àwọn wèrè ń sálọ wèrè rẹ̀. Mi ní lè pè yẹn fún yín lẹ́nu. Mo yẹ ọ̀nà lágbára Ọlọ́run. Wọ́n ti dẹ́gun wọn, wọ́n ti ń sálọ o. Àwọn wèrè ti ń sálọ o. Àwọn wèrè rẹ̀ wọ́n ti ń sálọ o. Wọ́n ti ń sálọ. Ó di ọ̀la fèmí àti Ọlọ́run tó wà tàbí ọ̀la. Ẹ bá wa gbóhùn sókè ṣùgbọ́n mi Ọlọ́run ṣàánú fún mi. Ẹ bá wa gbóhùn sókè. Ohun tèmi fẹ́ sọ ń bẹ̀ ni pé
ó yẹ kó wọ adé ronú ní ìsìn wípé wọ adé kó ronú ní ìsìn wípé ìṣẹ́gun Yorùbá ní ìdájọ́ mistake fún ẹni tó ló máa correct mistake this is the time tí ìwọ adé máa correct mistake aláìsí àgbà ti yọ gàdí kúrò if not wàhálà máa pẹ̀ fún ìwọ adé fún ara ẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá àti lẹ́yìn ìgbà tí Yorùbá bá di nation tán ọ̀wọ́ adé gbọ́dọ̀ take step lórí ẹ̀ ìyá láti Ọ̀yọ́ ìmọ̀ràn tèmi nìyẹn. Ó dà ẹ ṣe ń lọ bàbá mi. Ó yá wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sí mi bó ṣe kó wọn dé wọ́n ti kó wọn dé o wọ́n ti kó wọn dé o. Yorùbá wù yìí ó yá pílẹ̀ Yorùbá wù yìí ó yá pílẹ̀ fún ọ̀sẹ̀ pílẹ̀ fún Olúwa ṣe o. Wọ́n ti lọ gbà ọmọ wa rèé o wọ́n ti lọ gbà ọmọ wa rèé o àkọ́bí ó ṣe eléyìí o Olúwa ó ṣe o. Wọ́n ìgbà ọmọ wa wà ní àwọn ni mo pè tán sìn mò ń bọ̀ Yorùbá wù inú mi kàn ń dùn ta nínú ẹ̀ tó ń dùn bíi tèmi báyìí ẹjọ ta nínú ẹ̀ tó ń dùn bíi tèmi báyìí o Olúwa ó ṣe ẹjọ kọ polówó ọjà náà mo ti gbàgbé láti polówó ọjà wọ́n ti sẹ́ndì fídíò mọ́yẹ kó wọn dé wọ́n ti sẹ́ndì ẹ̀sìn máa pìlẹ̀ fún yín ẹ̀ka kọ́kọ́ polówó ọjà. ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n kọlù gbàrọ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa ló lóbó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹ́wọ̀ àti ẹrù ń sọ̀rọ̀ lára. Bodytalk Ventures mo ti rí o ní messend deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Bodytalk Venture àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Bodytalk ó lọ fún àgán o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Bodytalk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok Bodytalk Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. kàn sí @elegantjoy26 lórí Instagram àti TikTok ẹ bá mi patronize wọn ẹ jọ̀ọ́ àwọn ni wọ́n sponsor ètò yìí àwọn tó ń gbé polówó fún mi àwọn náà sponsor ètò yìí mi ìgbowó lọ́wọ́ olóṣèlú @bodytalk accessory ẹ bá mi kàn sí wọn nọ́mbà wọn lẹ ń wò yìí ìjọ ò ta ṣó fídíò wọ́n lè bẹ̀rẹ̀ sí nípa wọn fídíò yẹn làwọn fẹ́ẹ́ gbà ẹ bá mi patronize wọn ẹ tẹ́ fẹ́ ra chain ẹgbà owó lẹ fẹ́ ẹgbẹ́sẹ̀ ní aṣọ ní gèlè ní ẹni patí ní tẹ́ bá fẹ́ mú aṣọ pé ẹ fẹ́ ṣòde nílùú òyìnbó wọ́n máa supply yín wọ́n wà ní UK wọ́n wà ní Nàìjíríà ẹ̀yin alára àtúntà lè bá mi kàn sí wọn ẹ jọ torí tọlọ́run ọ̀bẹ bá mi patronize wọn Bodytalk accessory ẹ tẹ́ wà Nàìjíríà ẹ lọ sí Bodytalk_accessory lórí TikTok àti Instagram ẹ wo bí jẹ́ sọ̀rọ̀ báyìí yín ń dùn mí mi fẹ́ sọ fún yín ẹ rí ṣòtí mo ṣe láàárọ̀ yìí náà pé ẹ wò ó yẹ kí n ṣe ṣó yìí àmọ́ mi lè gbọ́ nǹkan báyìí kí n máa ṣe àwọn tó máa pè mí pé ìwà wòye àlọ́ ṣe ẹ tí ì sanwó mi o ẹ máa sanwó gidi Ọlọ́run ẹ máa sanwó fún mi ẹ máa sanwó náà ìṣòro sanwó ẹ kẹ́kọ̀ọ́ gbé kọ́ọ̀bù mélòó kan sí bí wọ́n ṣe kó wọn wọlé wọ́n ṣe ń kó wọn bọ̀ Tinubu bàbá mi àkànbí ọmọ olódòdó shop peace I love you bàbá wọ́n ti sẹ́ǹdẹ̀ tí wọ́n ní Yorùbá wòye yá play fún wọn play a máa play a ti pè yín padà bàbá yìí nọ́mbà yín ò lọ ní o a máa play fún yín a máa play lórí ètò ẹ̀yin tẹ́tí subscribe sí YouTube channel Yorùbá Wuyì kí lẹ̀ ń dúró dè breaking news lẹ́nu èdè kẹ́tọ́ subscribe
tẹ subscribe button yín jàre kẹtẹ notification bell yín sí all tá bá ti ń ju show kalẹ̀ kẹ́ lè máa rí wò kẹ́ bá gba notification ó yá bàbá mi sọ pé ta ló sọ pé àní bàbá káyì àní bàbá ẹ sọ̀rọ̀ sókè bàbá mi àwọn bàbá yóò bá wù mí nìyẹn ayé là gbé mi. bàbá mi ẹ̀ ní dààmú. hello. hello à ń gbọ́ yín sà wà pẹ̀lú yín. ló ayé là gbé. bọ̀ à ń dá yín lóhùn sà. hello. hello sà. a kú oríire o. oríire nìyẹn sà o. a kú oríire o. oríire ni o. Ọlọ́run ṣe ń wo. Ọlọ́run ṣe ń wo. Adúpẹ́ tí gbogbo wọn tán dé pọ̀ tí ò sẹ́ni kankan tó sọnù nínú wọn. Adúpẹ́. Adúpẹ́. Ọlọ́run ṣeun. Adúpẹ́. Mọjọ́ tó aláṣọ funfun ti ṣépè fúnra ẹ̀ ni. Ìjọ wo ni? Ó rò pé òun sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ni. Èpè ló ṣe fúnra ẹ̀. Ìjọ tó ti bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń ṣe pẹ̀pẹ̀pẹ̀. Wọ́n á wálẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Wọ́n á wálẹ̀ ìjọ yẹn ló gbọ́. Hello. Yọ̀rọ̀ mi. Agbọ́yìn sà. Agbọ́yìn sà. Àlọ́jọ́ tó ti ó ṣèpè fúnra ẹ̀ lọ́jọ́ agbọ́yìn sà àgbọ̀. Àwọn kan wálẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ wá wá tó bẹ̀rẹ̀ tó ń dó tó ń kú tó ń ga. Ìjọ yẹn ló gbọ́ fúnra ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ wálẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Ìjọ yẹn làwọn alálẹ̀ ti padà. Alẹ́ yẹn lọ ti ṣépè fún. Ẹ ṣeun gan. Bàbá wa yìí nẹ́tíwọ̀kì wọn yẹn ó ń lọ ó ń bọ̀ ni. Ẹ jọ ẹ tẹ́wà lórí TikTok bá ti pè yín bá ti gbé yín wọlé wọn bá wa power tap ni ẹ power tap TikTok máa drop yín ni o. Bá ti gbé yín wọlé sórí TikTok wọ́n ní kí n máa send kíní gan kí tó máa gbé yín wọlé mo ti gbàgbé. Ẹ send at me ká tó gbé yín wọlé ẹ bá wa sọ fún wọn mi ò mọ iye fẹ́ sọ. Ẹ bá wa gbóhùn sókè o. Oríire o. Oríire ni o. Oríire ni o. Congratulations o. Dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu Ọlọ́run wa jẹ́ kí bàbá yẹn pẹ́ fún wa o àṣẹ Olúwa jẹ́ kó borí àwọn ọ̀tá ẹ̀ àṣẹ lọ́wọ́ gbogbo yín náà ẹ wà for fine. Ẹ bá wa mute ká má drop yín ẹjọ́ má. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi tẹ̀ mọ́ mo tẹ̀ wá short of word mi mọ̀ nǹkan tí mo lè sọ Ọlọ́run á dẹ̀ Ọlọ́run á fún wa níjà ìjà Ọlọ́run bá wa jà o Ọlọ́run á dójú tì í àti Ṣèyí Mákindé tó gbógun dìde Ọlọ́run àjòjì sí wọn Ọlọ́run ní ìjà Ọlọ́run náà ń jà ìdájọ́ Ọlọ́run wà lórí gbogbo wọn tó ń fi àwọn ọmọ ọlọ́mọ play politics ó ga o Ọlọ́run ló lè bá wa túbọ̀ yẹn ṣe mo kàn fẹ́ kí ẹ pé adúpẹ́ akó oríire ni o adúpẹ́ o àbí fojú sunkún ọmọ wa bí àwọn náà dẹ̀ ní fojú sunkún ọmọ wọn mọ́ o agbára ìjẹ́ Jésù ẹni tó jẹ́ ẹ̀kọ́ náà bá wa tẹ sáfẹ́fẹ́ rere tó pa àwọn méjì ló bá wa tẹ wọn sáfẹ́fẹ́ rere àṣẹ. èyí ẹ̀ á dá o Ọlọ́run ní ṣe ló pa kùtọ́ Ọlọ́run á dá àwọn ọmọ ẹ̀ adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu o adúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ pariwo tẹ́ jẹ́ kọ́rọ̀ dùn gbogbo wọn ẹ ṣé o ọ̀dọ̀ Ọ̀yọ́ park yẹn wọ́n ní láti ṣiṣẹ́ sórí ẹ̀ tó ń gbé tó fi ṣe kókó ilé yẹn wọ́n ní láti ṣiṣẹ́ lórí ẹ̀ kí security lè ṣáìtì nílẹ̀ Yorùbá kó má gbé òkè ayọ̀ wá sílẹ̀ Yorùbá àwọn ń pààyàn àwọn yìí náà ló kó gbà wá kó gbé wa lékè gbogbo wọn kó gbà wá kalẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní mùjẹ̀mùjẹ̀ Nàìjíríà àwọn terrorist yẹn. Ọlọ́run á gbé wa lékè gbogbo wọn o Ọlọ́run ní fi wá ṣe fítìn fésù o àti àwọn ẹbí wa àtàrà wa. èṣù òṣè wa wà ṣètánì ló ń ṣàbúrú o ẹ ṣeun ẹ jọ tẹ bá wà lórí TikTok yẹn tẹ bá mọ̀ pé ẹ lè bá wa mute ẹ lè bá wa drop ara yín àbí ká drop yín lórí péjì àwọn àǹfààní ìgbà yẹn sígbà kẹ wọlé kẹ bá wa mute bàbá òye àbí bàbá òye lórúkọ yín ẹ bá wa mute àbí kẹ drop ara yín sà ẹ má bínú màmí kò tí ì kàn yín torí ọdọ má bínú. Bàbá òye bàbá kìtẹ ní sùúrù ọmọ ọlọ́lá ẹ bá wa mute bàbá òye bá wa mute ẹjọ má bínú sá má bínú mà àkálẹ̀ lọ bí universe ọmọ ọlọ́lá lẹ́yìn ilé àní sọ fún yín mọ́mà a máa drop yín ni mà kò kí n ṣe pàfi ṣakọ ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. ẹ kúrò lẹ́mọ̀ àwọn. ẹ kú dédé àsìkò yìí o. ẹ kú oríire o. yes ma. Ayọ̀ wa ò ní dìbàjẹ́ o. àṣẹ Èdùmàrè.
Ọlọ́run máa ró alágbára o. Àṣẹ Èdùmàrè, àṣẹ. Ọlọ́run àtúnlẹ̀ tí náà ṣe olè yóò ní bàjẹ́ àníká kí ní o. Ẹ ṣe gan. Àdùkẹ́ bá wa rọ̀ mí tó bá wa gbóhùn sókè. Ẹ ṣe màámi o, God bless you o. Àdùpẹ́ kú oríire o. Àkọ́bí ọwọ́ olódò sílẹ̀ jàmà. Àdùkẹ́ ṣe wà ń bẹ̀. Tẹ́ bá sí bàbá òye ẹ bá wa gbóhùn sókè. Àdùkẹ́ ẹ má bínú máa drop yín. Bàbá òye ẹ bá wa gbóhùn sókè. Sẹ̀mí Ifá ẹ bá wa gbóhùn sókè. Bàbá òye ó dàbọ̀ ọmọ drop yín ẹ má bínú sá. À ń gbọ́ yín. Àjọ ń ṣètò nìyẹn kò fẹ́ dúpẹ́ ni. Inú everybody ṣáà ń dùn ní. Èyà. Àdúpẹ́. Elédùmarè á ṣe nírọ̀rùn. Ẹ ṣeun gan. Ẹ jọ ẹ̀yin tẹ́ wà lórí YouTube Bàbá Èkìtì ẹni sùúrù ẹjọ. Ẹ tẹ́ wà lórí YouTube àti Facebook ẹ jọ ṣé ẹ ń gbà tó wà lórí TikTok. Ṣé wọn mú wa kalẹ̀ lẹ́ẹ̀ni please tẹ́ bá ń gbọ́ wọn ẹ jẹ́ ká gbọ́ o. If you're on YouTube and Facebook tẹ́ bá ń gbà wọn tó wá sọ̀rọ̀ lórí TikTok ẹ jẹ́ ká gbọ́ ẹ bá wa kọ yes tẹ́ bá gbọ́ ká mọ̀ ta tó máa ṣe ẹ bá gbóhùn sókè lórí fóònù. Hello ìyá wa. Bàbá wa ẹ̀ ní dààmú. Congratulations gbogbo ọmọ Yorùbá. Ní dààmú. Wọ́n ní Yorùbá mi ní sẹ́ àwọn ti Yorùbá mi. Ti gbogbo wa o. Àṣẹ o. Ìgbòho Òòṣà. Òòṣà. Sẹ́rí Barrister ó kọrin kan. Tí bá ló ṣe kọ́. Tó sọ fún Ìgbòho tó kọrin tó fi kọrin kí Ìgbòho àti Ìbà Gani Adams. Ní báwo ló ṣe kọ? Báwo ló ṣe kọ? Ó ní kì í ṣẹ̀wú o. Dàńdógò kì í ṣẹ̀wú o. Kì í ṣẹ̀wú o. Ẹ̀mí méjì ni ẹ má bọ̀. Ẹyẹ lè kádà. Ra òfo. Kì í ṣẹ̀wú o. Dàńdógò kì í ṣẹ̀wú o. Kì í ṣẹ̀wú o. Dàńdógò kì í ṣẹ̀wú o. Kì í ṣẹ̀wú tọ́mọdé lè gbé. Ẹyẹ lè pa kádàrá òfo. Ṣẹ́rí ó fẹnu wúgèètì yá mi. Ó ń fẹnu wúgèètì ni. Ó fẹnu wúgèètì àwọn Boko Haram dànù kó nílẹ̀ Yorùbá. Àfìgbà tó fẹnu wúgèètì àṣírí wọn. Àṣírí wọn ti wá ó ṣẹ̀tù síta báyìí kó sọ́wọ́ sí gbogbo ọmọ Yorùbá. Ẹ ń fẹnu wúgèètì ni kò lè lọ bí kankan kò lè lọ kò lè ṣe. Ìgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ẹnu fẹnu wúgèètì. Ìgbà tó dáàrin ó fẹnu wúgèètì. Ẹjọ́ yẹn náà lẹ́tọ́ ó tó ti ṣe léyìí ó tó ti tó lè ṣe o. Ó fẹnu wúgèètì nìṣó náà ni. A tún wà lórí íńtánẹ́ẹ̀tì fún yín. A fẹ́ wá gbọ́ ohun tẹ́ bá tún sọ báyìí sí. Ọ̀rọ̀ tẹ́ bá tún máa sọ báyìí. A fẹ́ gbọ́. Wàhálà tó bá jẹ́ pé Ìbà Gani lójú tì mí ó yẹ kí n lọ resign. Gbogbo ẹni tó bá fẹ́ kí n resign. Gbogbo ẹni tó bá fẹ́ kí n resign ẹjọ́ ẹ bá ní type ẹ̀ kí n lọ resign. Ẹgbọ́n ẹni tó bá fẹ́ kí Gani Adams resign ẹ bá wa kọ sí comment section. Ẹ bá ní kọ sí comment section. Ọ̀rọ̀ tó wà ń bẹ nìyẹn kí n lọ resign. Kí n má wulẹ̀ àfẹ́ gbogbo ẹjọ́ tí ń wá rúmi. Àfẹ́jọ́ òfò. But tí n bá resign tí n bá resign ǹjẹ́ kí èsì bàbá pupa tó náà tó ń tẹ̀lé wọn yẹn ló máa fẹ́ bọ́ sí ipò. Bàtà ń béèrè lọ́wọ́ mi ọ̀tá lẹ́tí ní kí n béèrè. Kò yé mi nítorí. Ẹ̀jọ̀bọ̀ wọ́n bí mí èmi náà ń bẹ̀ ìtawà lórí comment section. Òní ò tó fẹ́ bọ́ sí post yẹn. So àfẹ́ gbogbo àwọn bàbá yẹn mọ́. Ẹ wá ọ̀dọ́ kí Aláàfin kí n bá wa wá ọ̀dọ́. Ẹni tí ó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá dénúdénú tó jẹ́ pé tí nǹkan bá ń ṣẹlẹ̀ yóò lè máa dìde. Àlèsì tó bá jẹ́ pé láti ìgbà tí wọ́n ti ń pè wọ́n látijọ́ tó ti pẹ́ ni wọ́n bá dá sọ̀rọ̀ ẹ̀ ni in fact gbogbo kí ni yóò Mr. Richard ẹ̀rọ mi tó. Ọ̀tẹ̀rù ń bá wọn ọ̀lẹ ni wọ́n ká sọ̀rọ̀ lọ́dọ̀ Bàbá Èkìtì náà ń dúró dè. Bàbá Èkìtì ni wọ́n ń dúró dè ọ̀rẹ́ ìjọba àwọn àdúgbò Bàbá Èkìtì. Àwọn Bàbá Èkìtì lọ́jọ́ bẹ́ẹ̀. Ọ̀lẹ ni wọ́n. Irọ́ wọn kì í ṣọ̀lẹ. Àwọn àti Bàbá Èkìtì lọ rẹ̀. Ẹ̀fẹ̀ kó ṣe é. Ó ti ṣàṣeyọrí nsìn ibi tí ẹ bá tún fẹ́ wí. Bàbá Èkìtì jẹ́ wà ń bẹ̀. Bàbá Èkìtì ti sùn. Mr. Richard jẹ́yìn náà sí ń bẹ̀ TikTok wa ni o.
Akíndéjì àsìkò yìí agbẹ́wọlé o ń bọ̀ happy ẹ̀ lórí rẹ̀. Màá pè yín Àjọkẹ́. Wọ́n send at me mi mo bá yẹn ṣe. Ọ̀dà ẹ tó bá send gift nǹkan ṣe ó equivalent sí at me. I know. Come on, bí èèyàn tọrọ bára lọ́wọ́ àwọn ni. Okay, Mr. Richard, okay, Mr. Richard, ẹ jọ̀ọ́ ṣe ríṣẹ́ Yorùbá orílẹ̀-èdè Yorùbá yìí mi kọ́kọ́ ni máa ṣe àjọ máa ṣe ni ẹ bá ti ń wà lórí page mi ẹ bá mi send bóyá at me àbí kí ló máa ń send ẹ bá ti send ẹ so irú kíní yẹn lè máa rán mi létí every time èmi ò kí ń rántí. Okay. Ẹgbẹ́ bá wa send at me o. Okay. Ó dà ẹ ṣe. Ọ̀tẹ̀, thank you o. Ìyá mi mo dúpẹ́, thank you for the super sticker. Ẹ ṣé mo dúpẹ́ o. God bless you. Ẹ jẹ́ ká wò. Mr. Richard yẹn sí lórí YouTube ni. Fídíò bọ́yẹ kó wọn dé mo fẹ́ play o. Ìwé àwọn Yorùbá kò yí fàǹsì olélẹ̀ ọ̀rọ̀ yìí. Ìyá mi Abdulsalam Afusat ẹni sùúrù wọ́n ní is not play on YouTube. Màámi Afusat ní kò play on YouTube mo dárí o kí la tún ṣe. Ìyàwó Afusat wọ́n ní kò play on YouTube ẹ gbọ́. Ògúndé wọ́n ti bẹ̀rẹ̀ o kí ni mo ṣe mo ti gbọ́ sà. Ẹ jọ̀ọ́ kí ni mo ṣe ẹ má gbọ́ wọlé péjì mi ẹ ṣàánú fún mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ kí n gbé ẹ̀kan wọlé ká tó play fídíò ẹ̀yin náà bá wa láìkì ètò kó má gbé ṣó wa wálẹ̀ network ẹ má bá wa láìkì ètò kó má gbé péjì kó má ṣe kíní kan mi mo wá ń ṣe inú mi ṣáà ń dùn ni àti mi o mi ò kàn tiẹ̀ gbọ́ nǹkan kan bí mo ṣe wà yìí fídíò tí mo fẹ́ play ló wà lọ́kàn mi ẹ má bá wa láìkì ẹ má bá wa kọ kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ ni kọ kọ́mẹ̀ntì 1000 yẹn kọ̀ọ̀kan. Èmi la ò ní yọ̀ sí. Okay, yes, not clear. Mami ẹ ní dààmú. Ẹ bá wa gbóhùn sókè. Mami bá wa gbóhùn sókè dáadáa. A máa ẹyẹ kí n tún yín pè mami. Tọ̀dọ̀ yín yóò clear. Ẹ bá wa láìkè tó yá ọlọ́ sọ pé àní bàbá àní bàbá ó yá. Ayọ́làgbé mi. Ọyọ́ màmí ẹ̀ ní dààmú. Láàmú kò ní bàjẹ́ fún yín. Àṣẹ. Bá a ṣe fẹ́ kó rí. Bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí gẹ́ngẹ́ngẹ́. Àkànjú ọmọlódò sílẹ̀ jàmà. Ó ṣe.
àwọn alágbègbè Yorùbá wọn sì lẹ́yìn. Àṣẹ ọ̀rẹ́ iṣẹ́ adúpẹ́. I understand. Mo understand. Bàbá ẹjọ́ kan lè tó kù ẹ bá wa ṣe láṣeyọrí. Bẹ́ẹ̀ni. Orúkọ yóò ní parí nínú ìwé ìpínlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Àwọn àtàwọn ọmọ tuntun ọ̀rọ̀ yíya kò síbi ká ìjà à ń ṣe kankan náà. Bàbá fẹ́ tó sùn kalẹ̀ mọ́ gbàgbé ẹja mọ́ nílé tí ìran Yorùbá fẹ́ dá dúró. Olóyè Mọ́jàsọ́lá, my love, ìfẹ́ mi, ayọ̀ mi, ọkàn mi, Mọ́jàsọ́lá mi. Àdìsá mi ìgbọ́pọ̀ ẹsẹ̀. Ní ìgbọ́pọ̀ Àdìsá. Àdìkú, àtàrùn, àtòkò, àtàṣe, àtàdánù, ó di bí àwọn ọ̀tá, ó di bí àwọn èèyàn. Àwọn náà lè wọn. Àwọn ni wọ́n mọ nǹkan wọn kiri ọmọ láti fẹ́. 100 years lónìí gbẹ́ngbẹ́ lò. Ìyá mi mo dúpẹ́ thank you. Pẹ̀lú ògùn ọlọ́ọ̀, mo wá dùn Yorùbá wo ní ìtọ́jú mo fẹ́ sọ. I know. Mo ṣe kọ́ rí bí ìyẹn bí eléyìí ya. Ẹnìkan ló kọ́ pè mí lọ sùn ó ní mo ní ọgbọ́n wọn ti náà ti dá àwọn ọmọdé mo lè jẹ tán fóònù tí wọn á tán fóònù mi bí eléyìí mo fi inú mi dùn ayélujáde ẹkúṣẹ́ takuntakun ẹni pé mi máa ń sọ pé ọlá tí bọ̀dá àdìsá ṣe bọ̀dá àdìsá ṣe ó ṣe ó ṣe pẹ́yìn ọ̀gá yín sí wa wọ́n ṣe pẹ́yìn ọ̀gá yín sí wa ó ṣe àwọn alálẹ̀ náà bá wa dúpẹ́ fún wọn ẹ̀yìn fọmọ ṣe o ẹ̀yìn fọkọ ṣe ẹ̀yìn fara yín ṣe ẹgbàrá ọlọ́run nígbà tí ilẹ̀ Yorùbá bá máa gbòmìnira àríwá ní àṣẹ àti gbogbo wa pátápátá bẹ ṣe ń appreciate mi mo appreciate ẹ̀yin fáǹsì mi náà. Yorùbá máa wá gbà fúra ìrẹ́kùn ní sẹ́ẹ̀. Àdìsá ní sẹ́ẹ̀ májà ní sẹ́ẹ̀ Àkànbí ní sẹ́ẹ̀ àwọn Yorùbá wíyí fáǹsì ní sẹ́ẹ̀ àwọn ọdún sílẹ̀ ìjàmbá ní sẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kú lórí péjì. Àkànbí ooo. Ìsẹ̀yìn nínú mi dùn. Àsìkò yìí nínú mi dùn. Ẹ jẹ́ ká wo bí wọ́n ṣe kó wọn dé. Ẹni tí Yorùbá Wuyì mo kí yín. Ẹni tí bá fẹ́ wà lórí YouTube Yorùbá Wuyì. Ẹ máa bọ̀ lórí YouTube Yorùbá Wuyì. Ó kọ́ tẹ́ fi ń wò wá lórí TikTok yẹn náà là ń jẹ́ lórí YouTube. Ẹ máa bọ̀ lórí YouTube Yorùbá Wuyì. TikTok wa àmọ̀ nǹkan tá a ṣe. Àwọn alágbára. Wọ́n ní ẹ sẹ́ǹdì àtìmí ká gbé yín wọlé lórí TikTok ni mo mọ̀ yẹn ń ṣe.